Yo mo ti dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ mo dé wàràwàrà bí èjì òwúrọ̀ mo dé pàpàpà bí ti èjì ìyálẹ̀ta àyànfẹ́ Elédùmarè mo tó balẹ̀ bàgẹ̀ sórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 mo tún dé lónìí o mi ní kóló kó má roko mi sì ní kólódò kó má rodò mi sì ní kọ́lọ́nà kó má yẹ̀nà ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ̀rọ dáadáa wípé ìròyìn ajá balẹ̀ táyànfẹ́ Elédùmarè mú wá yìí tẹ́ ẹ̀ bá gbọ́ ní wàrà ń ṣèṣà tẹ́ ẹ̀ ní mísì báyìí ẹ̀ ṣàfẹ́kù rẹ̀ díẹ̀ fún ìdí èyí ẹ nílò láti kánjú lọ sóko àbí lọ sódò bẹ́ẹ̀ bá ti balẹ̀ bàgẹ̀ sórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 nígbà tó ṣe pé àwa náà kọ́ nímọ̀ ṣe wa kọ́ Elédùmarè oníkàmọ̀ fọpẹ́ fìyìn fògo fún ní gbogbo ọjọ́ gbogbo gbà gbogbo wákàtí gbogbo ìṣẹ́jú àti gbogbo àsìkò gbogbo ayé ẹ̀yọ́ mọ́ kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi tẹ́ ẹ̀ jẹ́ kí agara kó da yín nígbà kankan nípa abẹ́ ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ṣe ìkíni káàbọ̀ àwọn ìròyìn tí mo máa ń jù sóde tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́wọ́ gbà gbogbo gbà Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ṣe o ìròyìn fún ti àsìkò yìí òun náà mo tún ṣe bẹ́ẹ̀ tí mo mú wá sójú mọ́ máwòrán àmọ́ kí n tó máa lọ ẹ jẹ́ sáré ṣe eléyìí ní àlàyé fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi ẹ máa wò wípé ní àwọn àsìkò kan a máa ń ṣe bẹ́ẹ̀ paná táì kí n sábà jáde ní ìjágara sórí ìkànnì láti mú ròyìn wá kò sí méjì agara ò ní dá wa o agara ò ní dá wa láṣẹ lọ́wọ́ Elédùmarè fún àǹfààní ẹ̀yin tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ fẹ́ nawọ́ ìrànwọ́ sí wa nípa bá a ṣe ń ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn ìròyìn wa kó lè tún máa rọ̀ wá lọ́rùn jù báyìí lọ àti tíwájú pẹ̀lú síwájú sí i àwọn tí ń kọjá lójúmọ́ máwòrán tá a ṣe ní àkọsílẹ̀ ọ̀hún ẹ ra àwọn àtẹ̀jíṣẹ́ wa àti àsùnwọ̀n tẹ́ lè fi ṣe bẹ́ẹ̀ ràn wá lọ́wọ́ kò sí tó kéré kò sí tó pọ̀ jù lágbára lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ló máa bù kápò ẹnì kọ̀ọ̀kan yín ìròyìn fún ti àsìkò yìí rèé ẹjẹ́ àgbéyẹ̀wò kókó ní ìròyìn rèé àwa ò fọ́ rárá nípa ìkójọpọ̀ ẹgbẹ́ alátakò gbogbo wọn yóò padà lulẹ̀ gbogbo wọn bó ṣe lè wù kí wọ́n kóra wọn papọ̀ tó Umaru Ganduje ló sọ èyí di mímọ̀ lásìkò àbẹ̀wò sí ààrẹ àná Muhammadu Buhari pẹ̀lú bí ètò ààbò ṣe di ohun tó bọ́ sórí ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí Tinubu gbọ́dọ̀ fọwọ́ sí júwe ilé fún àwọn tán wà lágbọn ètò ààbò tí wọn ò kájú òṣùwọ̀n Primate Ayọ̀délé ló sọ èyí di mímọ̀ ó di ìpínlẹ̀ Rivers alákòóso ní ìpínlẹ̀ náà ó ti kọ́ tí ọgbọ́n èèyàn sí ilé ẹjọ́ àti ohun táwọn ènìyàn ń sọ ó sì ti ṣe bẹ́ẹ̀ búra wọlé fáwọn alákòóso ìjọba ìbílẹ̀ tí kò dín ní 23. àwọn adigunjalè mà ti ṣe bẹ́ẹ̀ jí ọkọ̀ àwọn òṣìṣẹ́ aláàbò Nuhu Ribadu gbé lásìkò tán kí Jímọ̀ lọ́wọ́ lólùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ìbúgbàmù àdó olóró àwọn Lakurawa ti ṣe ọ̀gọ̀rọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ní ìbálàsìgbòlò ní ìpínlẹ̀ Sokoto kàyéfì ńlá lélẹ́yìí arákùnrin kan ló lọ rèé jí ère òrìṣà Agẹmọ tán gbé kalẹ̀ nílùú Ìjẹ̀bú Òde ló bá ṣubú lulẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ kú lójijì ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti fọwọ́ òfin gbé afurasí ọmọ ikọ̀ ISWAP méjì wọ́n tún ṣekú pa báńdíìtì kan ní ìpínlẹ̀ Plateau ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí àwa ò fọ́ rárá bẹ́ẹ̀ ni kò mẹ́wàá bí sí wù kó máa gbogbo àkójọpọ̀ ẹgbẹ́ alátakò gbogbo wọn yóò padà lulẹ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ ni Umaru Ganduje ló sọ èyí di mímọ̀ lásìkò àbẹ̀wò sí ààrẹ àná Muhammadu Buhari ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà yún Abdullahi Umaru Ganduje ó ní ó ṣe àbẹ̀wò pẹ̀lú àwọn ìgbìmọ̀ rẹ̀ lánàá òde yìí sí ẹni tó jẹ́ ààrẹ àná Muhammadu Buhari nílé rẹ̀ ní Kaduna lẹ́yìn bíi wákàtí mélòó kan tí olùdíje sí ipò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Alhaji Atiku Abubakar tó náà ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò ọ̀hún sí ààrẹ àná Muhammadu Buhari níṣẹ́ ni Ganduje ló náà sọ dímọ̀ wípé àwa kí wa aṣíwájú wa Muhammadu Buhari láti fi ṣe ìkíni kú ọdún ìtúnu àwẹ̀ tá a ti ṣe sẹ́yìn yìí ó sì mẹ́nu bà àwọn ìgbésẹ̀ táwọn ẹgbẹ́ alátakò tán gbé nípa bá ṣe ń kóra wọn jọ papọ̀ láti yí àga mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí àti láti ilé ẹgbẹ́ òṣèlú APC náà wọlé nílẹ̀ ètò ìdìbò ọdún 2027 Umaru Ganduje ní ìkójọpọ̀ wọn kò mọ̀ iná àwa ní nǹkan kan bẹ́ẹ̀ láàfọ́ àṣíríro torí wípé gbogbo wọn bó ṣe lè wù ká kóra pọ̀ pọ̀ níṣẹ́ ni wọ́n máa lulẹ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ ó ní àjọ wà nínú ètò òṣèlú yìí ni a sì jọmọ bó ṣe ń lọ ni kódà tá a bá ń gbà ń wájú àwa tó mọ ọ̀nà tá a tún lè gbé gbà tá a tún fi gbà lẹ́yìn olójó yé wa dáadáa ni bó ṣe wá léwu kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ lọ kán máa bọ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ bá wa níwájú ni torí pé ọmọdé ni wọ́n ṣe Yorùbá ló sì ní bó ṣe léwu kọ́mọdé jíde kòtó iwájú báyìí ni yóò máa bá kùkùté Umaru Ganduje ló ṣe àlàyé ọ̀rọ̀ yìí lásìkò tó ṣe àbẹ̀wò sí ààrẹ àná Muhammadu Buhari ẹ̀ẹ́dì wípé ọ̀gọ̀rọ̀ àwọn olóṣèlú
olóṣèlú onímọ̀ tí ń ṣe bẹ́ẹ̀ lọ ṣe àbẹ̀wò sí Muhammadu Buhari bó tilẹ̀ jẹ́ pé oníkúlùkù wọn ò sọ pàtó àti pàtàkì ohun tó gbé wọn lọ sí ọ̀dọ̀ Buhari ṣáájú ní ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ ti àwọn gómìnà lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma tó ṣáájú wọn tó ṣe àbẹ̀wò sí Muhammadu Buhari lọ́sẹ̀ tá a lò sẹ́yìn kò pẹ́ kò jìnnà lóní Atiku El-Rufai Tambuwa làwọn náà ṣe àbẹ̀wò ọ̀hún lánàá òde yìí bákan náà òní Umaru Ganduje àtàwọn ẹ̀kan tọ́jọ́ wà ní ẹgbẹ́ òṣèlú APC làwọn náà jọ ṣe àbẹ̀wò ọ̀hún fídíò bíi tí Umaru tó ti ṣe àlàyé ọ̀rọ̀ pé mímí kan ò lè mi àwọn yóò jáwé olúborí òǹbẹ̀ǹbì á ṣe àfihàn rẹ̀. We are not worried at all. First of all, let me thank you. We are here in order to pay a Salah greetings to the former president, and also we took time to explain to him the achievement of our great party as he left it, and we promise to be briefing him from time to time. Concerning the group that came to see him, that is not of concern to us. This is just history trying to repeat itself. They have a joint venture which will not work, because from what we have seen, there are just some particles that cannot come together, as you can see. So it's a game. We will not reveal our intrigues, technicalities on how to handle it, but we assure you we are equal to the task. Considering the progress the president has made is very, very encouraging, and it has made our party much stronger, and we assure you, even though we are talking of 21 states, but we are eyeing other states that will come into our fold. Either the governors themselves will come, or we go for election and we defeat them so that we increase our tally. So we assure you, we are comfortable, but we are not resting on our oars. We shall continue. You know, it's politics, and we are used to this game. You know, the people who have joined the party, especially some big wigs from other political parties who came into our party, you cannot talk about the small percentage or even small individuals who left the party. That is not an issue. We are working on the statistics. We show you that there is no skewness like that. Appointment of members to public offices is dynamic. So you will see from time to time these people are appointed here and there. So, but we are coming up with true figures of the appointment. Pẹ̀lú bí ètò ààbò ṣe di ohun tó bọ́ sórí lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí, Tinubu gbọ́dọ̀ fọwọ́ òsìjú èlé fún àwọn tó wà lágbọn ètò ààbò tí wọn ò kájú òṣùwọ̀n. Primate Ayọ̀délé ló sọ èyí di mọ́. Aṣáájú fún ìjọ Nri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ni ó ṣe àlàyé ọ̀rọ̀ yìí lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 11 inú oṣù kẹrin ọdún táwọ̀ yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi tó ti ń ṣe àlàyé nípa bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ti di ohun tó mẹ́hẹ̀ báyìí. Ó mà ṣe ní àlàyé pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tányàn sípò ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí ó ní wọn ò kájú òṣùwọ̀n tí wọ́n sì ń fi ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò mọ́wọ́ mẹsẹ̀ tán fi ẹ̀mí wọn wéwu. Ó ní ohun tí ẹ lu àwọn ọmọ ogun ilẹ̀ yìí lọ́gọ̀ ẹnu pẹ̀lú gudugudu méje tó ń ti yàyà mẹ́fà tán ṣe láti lè jẹ́ kí ètò ààbò tó péye àtèyí tó gbópọn kó túbọ̀ wọn tẹ̀síwájú. Ó ní síbẹ̀síbẹ̀ ìjọba nílò àwọn ohun ìjà olóró tí wọn yóò pèsè fáwọn ènìyàn náà tí iṣẹ́ wọn yóò tún fi lè máa já gaara sí i. Ó ní bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà ní agbọn ètò ààbò l'Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn síbẹ̀ yìí ó ló yẹ kí ààrẹ máa ṣe àbẹ̀wò wọn dáadáa torí pé ń bẹ nínú wọn tí wọn ò kájú òṣùwọ̀n wọn ò sì tó gbangba sùn lọ́yẹ lágbọn ètò ààbò. Ó ní fún ìdí èyí bàbá ṣe bẹ́ẹ̀ kẹ́fìn irú ènìyàn bẹ́ẹ̀ ẹ fọwọ́ sí júwe ilé fún un ká lè tètè mú ojútó ètò ààbò tó ti di tó mẹ́ẹ̀ báyìí kó tó di pé ohun gbogbo yóò tún padà porúkú mọ̀ṣú ju tàtẹ̀yìnwá lọ ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí. Primate òun ló sọ èyí di mímọ̀ ní àná òde yìí. Ó di ìpínlẹ̀ Rivers, alákòóso ìpínlẹ̀ náà kọ tí ọ̀gbọ́n sí ilé ẹjọ́ àti ohun táwọn ènìyàn inú orílẹ̀-èdè Nàìjíríà ń sọ ó sì ti ṣe ìbúra wọlé fáwọn alákòóso ìjọba ìbílẹ̀ tí wọn kò dé ní 23 báyìí. Ẹni tó jẹ́ Vice Admiral tí ó jẹ́ alákòóso ní ìpínlẹ̀ Rivers Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé kalẹ̀ ká láti máa túkọ̀ ìpínlẹ̀ ọ̀hún. Ibok Ete Ibasi ó mà ti ṣe bẹ́ẹ̀ kọ́tí ọ̀gbọ́n sí àṣẹ tí ilé ẹjọ́ pa nípa pé kó dáwọ́ rẹ̀ dúró láti yan àwọn
alákòóso níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan tí òǹkà rẹ̀ jẹ́ 23 ní ìpínlẹ̀ Rivers níṣẹ́ ni Ibok Ete ló ṣe bẹ́ẹ̀ ṣe búra wọlé fáwọn ènìyàn náà lánàá òde yìí nílò tí ó ní oríṣiríṣi ọ̀rọ̀ tí ń jáde pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán wà lára àwọn ènìyàn tí ó yàn gẹ́gẹ́ bí alákòóso yìí ó ní wọ́n jẹ́ ọ̀rẹ́ mínú àti alájọṣiṣẹ́pọ̀ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ olúùlú ilẹ̀ yìí Nyesom Wike ó ní àjọmọ̀ wọn ó ní ó fi gbé ìgbésẹ̀ náà ẹ̀ẹ́nà ti wípé ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ní pàtàkì jùlọ àwọn amòfin àti ilé-ìgbìmọ̀ asòfin kékeré tí ń ṣe ní Àbújá náà ti sọ ọ̀rọ̀ sókè láti ti pé Ibok Ete Ibas sí àkíyèsí wípé kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ni kò sí lábẹ́ òfin fún un láti yan àwọn ẹni tó jẹ́ alákòóso ní ìjọba ìbílẹ̀ ó nítorí wípé ìjọba àwarawa ó ní ó sì wà ní ìpínlẹ̀ Rivers kì í ṣe ti ológun ṣùgbọ́n gbogbo bó ṣe wí bó ṣe bọ̀ níṣe ni ó kọ́ tí ọgbọ́n yìí ilé ẹjọ́ tó ga jù ní ìpínlẹ̀ Rivers tó tún fìkàlẹ̀ sí Port Harcourt tí ń ṣe olúlu ìpínlẹ̀ ọ̀hún láti ẹni tó jẹ́ adájọ́ Adamu Muhammadu onáma ti sọ tẹ́lẹ̀ wípé kí alákòóso ọ̀hún ó sọwé agbẹjẹmọwọ́ kó sì ṣe sùúrù lórí ìyànsípò àwọn ẹni tí ó jẹ́ alákòóso níjọba ìbílẹ̀ ṣùgbọ́n tó tún kọ tí ọgbọ́n yìí sí ilé ẹjọ́ náà ní tí ìgbẹ́jọ́ wọn náà yóò wáyé ní ọjọ́ 14 oṣù kẹrin ọdún tí a wà yìí báyìí o ẹni tó jẹ́ alága ní ìjọba ìbílẹ̀ Òmùmà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí eyín Promise Reginald ó máa ṣe àlàyé kíkún pẹ̀lú ikọ̀ oníròyìn Arise TV níbi tí ó ti ń ṣe àlàyé wípé ojú ìṣáájú àti ọwọ́ èrú ó ní alákòóso ọ̀hún gbé ètò ìyànsípò rẹ̀ gbà ọ̀gọ̀rọ̀ ọ̀rọ̀ náà ni ó sọ tá a ṣe àfihàn rẹ̀ fún wa báyìí. Killed and buried in Rivers State. As I speak to you, the sole aim why the sole administrator was sent to Rivers State, according to Mr. President, was to foster peace amongst the both parties, having the political conflict. But on the very first week, we actually thought the sole administrator did well by calling the chiefs and the head of local governments and having engagements with them. But afterwards, what has happened is a clear move to show the world that this whole thing is targeted at the governor of Rivers State. Because one, why will the sole administrator come and act as if he's an elected governor of Rivers State? I know Mr. President is not aware of this whole thing, but coming on ground, we expected the sole administrator, who is on ground, to give him first-hand information. Dismantling the structures, a working system, well-democratically system that was set up by the governor, is impunity. How do you explain to Rivers people that you dissolved the RISEC that is responsible for conducting local government election, and you appointed some persons? Who gave you those names? You're supposed to meet with key critical stakeholders before decisions are made. As a matter of fact, the sole administrator is not empowered by the law to conduct election in Rivers State. Also, as if that was not enough, they have gone ahead to release names of people that will oversee the affairs of the local government in the 23 local government. Àwọn adigunjalè náà ti jí ọkọ̀ àwọn òṣìṣẹ́ aláàbò Nuhu Ribadu gbé lásìkò táǹkì jímọ̀ lórí ìlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Office of the National Security Adviser ẹ̀yún ọ́fíìsì ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ìjọba àpapọ̀ lórí ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà òun ni wọ́n mọ̀ ti jí ọkọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ gbé ní Àbújá lásìkò tí wọ́n fẹ́ kí jímọ̀. ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní nǹkan bí dédé aago kan ó kọjá ìṣẹ́jú 5 ọ̀sán ní agbègbè tí wọ́n pè ní area 10 ìdojúkọ Amaki lólùlulẹ̀ yìí ti ṣe Àbújá. ọkọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún tó jẹ́ Toyota Hilux òun ni wọ́n sọ dímọ̀ wípé ó di àwátì. wọ́n páàkì ọkọ̀ náà kalẹ̀ láti lọ rí kí ìrun jímọ̀ ṣùgbọ́n nígbà tí ó fi di nǹkan bíi aago 2 tán kírun ọ̀hún tán níṣe ni ọkọ̀ di Samura tó sì di àwátì níbi tán páàkì rẹ̀ sí èyí tí wọ́n sọ dímọ̀ wípé àwọn adigunjalè náà ti wa ọkọ̀ náà ti wá lọ. wọ́n ti fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Gàkí ní olúlu ilẹ̀ yìí Àbújá létí tó sì ti bẹ̀rẹ̀ ìtọpinpin àwọn oníṣẹ́ láabi tán gbé ọkọ̀ náà tán gbé ya. Ìbúgbàmù àdó olóró àwọn Lakurawa ti ṣe ọ̀gọ̀rọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ní Sìbálàsìbòlù ní ìpínlẹ̀ Sokoto. Ó dín ní ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń bẹ ní ẹsẹ̀ kan yé ẹsẹ̀ kan ọdún báyìí látàrí ìbúgbàmù àdó olóró ikọ̀ Lakurawa tó jẹ́ ti ìbílẹ̀ èyí tán gbìn sínú ilẹ̀ léyìí tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tá gborí rẹ̀ kọjá tó sì ṣe bẹ́ẹ̀ dúgbàmù níbi tí àwọn 5 náà ti fi ara pa yàmàyàmà.
òpópónà Magaria sí Ruwa Wari ní ìpínlẹ̀ Sokoto ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní nǹkan bí dédé aago 4 ìrọ̀lẹ́ ní ọjọ́ 11 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà gbèsè tí ń tẹ̀ wá lọ́wọ́, àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà ti gbúrò ikọ̀ àwọn Lakurawa láti pé wọ́n fẹ́ wá ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Sokoto ọ̀hún. Ǹjẹ́ kí wọ́n má bàa ṣe bẹ́ẹ̀ wọ inú agbègbè náà, wọ́n fẹ́ lọ rèé pínwọ́ wọn láti ìta. Bí wọ́n ṣe ń lọ báyìí níṣẹ́ náà sọdún mọ̀ wípé ọkọ̀ wọn gun orí àdó olóró ti ìbílẹ̀ táwọn oníṣẹ́ láabi náà èyí tí wọ́n ṣe ó bùn mọ́lẹ̀ ní àdó olóró náà ló bá ṣe bẹ́ẹ̀ tó bú gbàmù níbi tí àwọn márùn-ún nínú ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ara pa yamayama. Wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn báyìí níbi tó ti gba ìtọ́jú lọ́wọ́. Wọ́n sì ní wọ́n wà lẹ́sẹ̀ káyé ẹsẹ̀ kọrùn. Àláǹfààní láti ṣe àfihàn fídíò rẹ̀ pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ náà bí ó ṣe wáyé látàrí òfin àti ìlànà tó de ìkànnì YouTube, torí wípé bá a bá ṣe bẹ́ẹ̀ wọn yóò bá wa wí. Kàyéfì ńlá lélẹ́yìí, arákùnrin kan ló lọ ṣe bẹ́ẹ̀ jí ère òrìṣà Agẹmọ gbé ní ìlú Ìjẹ̀bú-Òde tí í ṣe ìpínlẹ̀ Ògùn ló bá ṣubú lulẹ̀ ó sì kú gbìrìgìdì fínfín lójijì. Ọmọ Ìgbò kan tán porúkọ rẹ̀ ní Jeremiah Kòsẹ́sọjí Nwoke ó mà ti di èrò ọ̀run báyìí látàrí pé ó jí ère òrìṣà Agẹmọ èyí tí wọ́n fi sí ìkóríta mẹ́ta Ìtòrò ní Ìjẹ̀bú-Òde tí ń ṣe ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé nínú fídíò táwọn ṣe àfihàn rẹ̀ fún wa pẹ̀lú bá ṣe sọdún mọ̀ wípé lóru dúdú ó ní ó fi òkùnkùn bójú láti lọ rèé jí ère òrìṣà Agẹmọ náà ti bẹ ní ìkóríta mẹ́ta ọ̀hún. Gẹ́gẹ́ bá ṣe sọ pé ó ti gbé ère ọ̀hún ó sì ń gbé lọ nígbà tó dé ẹgbẹ́ ilé ìtura kan tó pè ní Royal. Ibẹ̀ ni ó ti yọ̀ bẹ̀rẹ̀ bó ṣe yọ̀ lulẹ̀ báyìí ló bá ṣubú lulẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ìṣẹ̀lẹ̀ náà ó ti ń kọ́ àwọn olùgbé agbègbè náà tó ti ń kọ́ wọn lóminú wípé irú ènìyàn wo ló jẹ́, báwo ló ṣe rìn àti pé kí ló fẹ́ fi ère ọ̀hún èyí tó wá jí náà kí ló fẹ́ fi ṣe. Ọ̀pọ̀rọ̀ kágbọ̀n atẹ́gùn ní gbé lọ. Fídíò tiẹ̀ náà bẹ́ẹ̀bì ẹ jẹ́ mọ́ wá fún wa. Kí ni òrìṣà Agẹmọ tí ó wà ní roundabout kí ló ń forúkọ ẹ̀ nílùú Ìjẹ̀bú-Òde, roundabout Ìtòrò níbi ìbàyẹ̀ Ìjẹ̀bú-Òde ẹ̀ gbọ́ àwọn èrò pọ̀ yanturu tí wọ́n ń wò pé irú eléyìí ṣẹlẹ̀ nílùú Ìjẹ̀bú-Òde torí àgbọ̀rí léèyàn kan sọ pé òun fẹ́ gbé kíní ère Agẹmọ tí ó wà ní Ìtòrò. Bí ó ṣe ṣí kíní tó wà lórí ẹ̀ adé orí ẹ̀ ni ó ṣe ní kó ń tẹ̀síwájú láti máa sá lọ. Wọ́n wá ní ó ṣubú sí ibi Royal Suite yìí táwọn olùkọ́ iwájú ìdẹ̀rọ̀gan ló ṣubú sí. Wọ́n ní ó wá ń pẹ̀jẹ̀ lẹ́nu. Wọ́n ní òrìṣà yẹn wípé ó tẹ̀lé ó dúró lé láyà gẹ́gẹ́ bá a ṣe gbọ́ torí àfojú rí. So wọ́n dẹ̀ ní àwọn ọlọ́pàá ti gbé lọ. Wọ́n ní ó ń kọ ẹ̀jẹ̀ lẹ́nu. Wọ́n ń ṣọmọ bíbí ìlú Ìjẹ̀bú ń bí. Wọ́n ní ọmọ Ìgbò ni ló fẹ́ gbé kíní òrìṣà yìí lọ. So ká mọ̀ pé òrìṣà Ìjẹ̀bú ó nágbára o, kò ń ṣe ohun tí èèyàn kankan ń wò. Ẹ bá rí ẹ rí pé orúkọ gbogbo àwọn alágẹmọ yẹn pátá ni ó wà ní orí ẹ̀. Orúkọ àwọn alágẹmọ yẹn pátápátá ni ó wà lára kíní pátápátá ẹ máa rí. So gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọ́n ní àwọn ọlọ́pàá ti ìkìlọ̀ wọ́n dẹ̀ ní ó ń da ẹ̀jẹ̀ ní etí kí wọ́n ti ń pọ ẹ̀jẹ̀. Ṣẹ́rí kíní tó wà nílẹ̀ yìí gbọ̀ngàn wọ́n ní láti orí adé láti orí kíní ẹni tó bá ń wá sí Ìjẹ̀bú-Òde ló máa mọ̀. Ẹ̀rí nínú òwú ni ó fẹ́ yọ kíní tó jẹ́ bí adé orí ẹ̀. Ó máa ní ohun tí wọ́n fi kíní yẹn ṣe tí a kò mọ̀ gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá. Ṣe bóyá o fẹ́ lọ kà á ní ẹ̀rí. So a ti rán àwọn èèyàn lọ sí inú police station yẹn láti lọ mọ. ní màá káàbọ̀ padà o. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti fọwọ́ òfin gbé afurasí ọmọ ikọ̀ ISWAP méjì wọ́n tún ṣekú pa báńdíìtì kan ní ìpínlẹ̀ Plateau.
ikọ̀ ọmọ ogun lẹ́yìn tó jẹ́ Operation Safe Haven ó ní wọ́n mà ti ṣe gudugudu méje tó ti yàyà mẹ́fà pẹ̀lú bá ṣe sọ ọdún mọ̀ wípé ọmọ ikọ̀ Islamic State West African Province ISWAP méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ọwọ́ bà lọ́jọ́ àbámẹ́ta èyí tí ń ṣe ọjọ́ 12 inú oṣù kẹrin ọdún tí a wọ̀ yìí ní ìlú tí wọ́n pè ní olúlu ìpínlẹ̀ Plateau tí ń ṣe ní olúlu ìpínlẹ̀ Plateau tí ń ṣe Jọ́ọ̀sì ní ọwọ́ ti bà wọ́n láàrin ọjọ́ 11 sọ́jọ́ 12 ni wọ́n bẹ̀rẹ̀ ìtọpinpin àwọn afurasí ọ̀hún níbi tá ti sọ dùn wípé àwọn afurasí tó pe orúkọ wọn ní Abdulkadiri Da'atu ẹni ọdún 25 àti Ubeidu Asanu ẹni ọdún 25 bákan náà wọ́n jẹ́wọ́ ní agbègbè tápẹ ní Jelwa ìjọba ìbílẹ̀ Shendamu ní ọwọ́ ti tẹ̀ wọ́n sì ti jẹ́wọ́ wípé àwọn ọ̀gá àwọn nínú ikọ̀ ISWAP náà nípa àṣẹ fáwọn láti wá bí ránṣọ kan fi eléyìí kan fi bojú wá ṣe iṣẹ́ burúkú ní ìpínlẹ̀ Plateau ọ̀hún ó ní ọgbọ́n táwọn máa ń dá ó ní páwọn ó ṣe bíi ẹni tó ránṣọ wọ́n sì fi wá dá ibùdó ikọ̀ ọmọ ogun ISWAP kalẹ̀ níbi tí wọ́n bá fẹ́ fi ibùdó náà sí ṣùgbọ́n báyìí ọwọ́ ti bà wọ́n ìpínlẹ̀ Plateau àti ìpínlẹ̀ Bauchi ó ní wọ́n sọ nímọ̀ wípé àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ṣọ̀ṣẹ́ lọ́wọ́ báyìí lẹ́yìn tí àwọn eléyìí ní èyí tó ṣẹlẹ̀ lẹ́nìí tí ń ṣọjọ́ 12 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí òpópónà Pinawu sí Bangalala ní ìjọba ìbílẹ̀ Wase ní eléyìí ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe ní wọ́n kọjú ìjà sí ikọ̀ àwọn agbésùmọ̀mí báńdíìtì níbi tá ti ṣiṣẹ́ kú pa ọ̀kan lára wọn táwọn tó kù tá bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ ní ìfẹ́ àfẹ́wé tájúbà ìhòòrò ní ìpínlẹ̀ Plateau. Gbogbo àṣeyọrí yìí ó ń wáyé lẹ́yìn tí ìkọlùkọgbá èyí tó gba ẹ̀mí ènìyàn tó lé ní 60 tó ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau ní ìjọba ìbílẹ̀ Bokos ní ìpínlẹ̀ ọ̀hún ní ọ̀sẹ̀ tí a lò sẹ́yìn yìí. Yorùbá ní kì í dùn púpọ̀ ṣókí oní ọbẹ̀ ogi màdé màgẹ́ ìfilẹ̀ òní kọjá ìpín ìpéjú akíníyàn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ yìí tẹ́ bá mi jẹ́ ẹkú àìbínú títí di ìgbà tá a tún padà máa fún wa níròyìn míì lórí ìkànnì yìí ẹ má gbàgbé ìkéde tí mo ṣe agara ò ní dá wa láṣẹ lọ́wọ́ Elédùmarè ẹ fi tiyín gbé tiwa lárugẹ káwa náà máa fi tiwa ká máa fi gbé tiyín lárugẹ ìfẹ́ tẹ́ ní sí wa Èdùmarè kò ní yóò dìbàjẹ́ o ẹ wojú mọ́ báwòrán yín àwọn àtẹ̀jáde tá a tẹ̀ sílẹ̀ tí ń kọjá lọ ẹ ra àwọn àsùnwọ̀n wa ń bẹ̀ ẹ bá wa jùlọ ó kéré ó pọ̀ sínú rẹ̀ Elédùmarè yóò máa wà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ ṣeun púpọ̀ ó dàbọ̀.